Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́. Máa lémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọ̀bọ Sokoto kẹbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́kẹ́ kí ogun má sá ọmọ agbọ́ yàyà máyà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo sì nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á gbà fún wa. Mo kẹ́yìn àlè ulama warasatul anbiyahi. Ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Mukaddam Sheikh àfa akọ́mọlẹ́sìn àfa akọ́mọlédè pẹ̀lú gbogbo mùsùlùmí ayé pátápátá mo kí yín pé assalamu alaikum ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn gbogbo kìrìsìtẹ́nì ayé, mo kẹ́yìn ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, àbúrò mi. Rẹ́fúrẹ́ǹdì nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi kérúbù and sẹ́ráfù celestian. Mo kí gbogbo yín pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín o. Mo wá kẹ́yìn ẹlẹ́sìn kẹsìkà, ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, àní ṣe ewé já, àní ṣe egbò wà. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá tara ṣàṣà mo kẹ́yìn ìyá mi abọ̀já gbọ́ ọ̀rọ̀ gbọ́rọ́. Ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣubú. Ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí ládó ẹ̀yin ìyá mi. Ọ̀kan fọ́ ọ̀kan nù. Ẹ̀ ń fìkan ṣoré kiri. Èyí tá ẹ fi ń ṣoré kiri ẹ fi ṣàwọ́ ọmọ Yorùbá ẹ fi ṣe wá lóore owó. Ẹ fi ṣe wá lóore ọlá. Ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀ tó lẹ́yìn làgbà gbanigbani. Mo wá ṣèbà orí tó kún tí ò níná. Mo ṣèbà ọjà tó kún tí ò lérò. Mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani. Mo ṣe ìbà yín o. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà. Jẹ̀gbẹ̀nẹ̀bí àti àpọ́n aláṣọ àlàfófó gbò ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jalẹ̀. Ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì. Mo fi yín kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́. Ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé. Mo wá kí bàbá tèmi Olúbàdàn ọlẹ̀ Ìbàdàn. Ọba Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first. Bàbá mo fi yín kí ládéládé lóyè pátápátá ńlẹ̀ Káàárọ̀ Oòjíire. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá látòrí gọ́vnà Abíọ́dún Olúwaṣèyí Mákindé, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Abíọ́dún Oyèbámijí, gọ́vnà Babájídé Sanwó-Olú pẹ̀lú gọ́vnà Adélékè Nurudeen Jackson Adémọ́lá. Mo kí yín o. Mo wá kí bàbá mi Professor Banji Akíntóyè alànà fún gbogbo ìran Yorùbá pátápátá. Mo kí Májàsọ́lá Àdìsá. Èjìká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni. Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ. Àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí. Ọmọ ládéládé ládé Aláàfin ọ̀ládé adé orí aládékún la gbà fáláàfin. Májàsọ́lá k'Olódùmarè kó járí yín pẹ́. Kẹ́ ẹ pẹ́pẹ́pẹ́ bí ewé àpẹ́. Kẹ́ ẹ fọwọ́ páwú kẹ́ ẹ fèrèkì jóbì. Àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní diaspora. Agbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ ní tó kòròkòdókòrókòso. Iṣẹ́ ìṣe yín ò ní dìbàjẹ́. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá tí ń bẹ nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Gbogbo ọmọ Yorùbá ní Kogi. Gbogbo ọmọ Yorùbá ní Kwara. Gbogbo ọmọ Yorùbá ní Delta. Mo kí yín o pé ẹrù tábíyámọ kì í tú wò. Wọn à ní gbé káyín mọ́lé o. Àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Ẹ ló tójọ́ méjì ó tójọ́ mẹ́ta. Òjòjò ló sògùn ara ògùn ò le. Àmọ́ a dúpẹ́ bí a bá tún ní dáṣe lérò kọ́ lórí. A ti padà
sórí ẹsẹ̀ wa. Kí ló dé wá ta lálẹ́ yìí? Àmọ́ ẹ jẹ́ n kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá, èwo nú yín, èwo nú ẹ̀yin ọmọ Yorùbá ló po igbó tó beyond làákàyè Mufti Ìwó ló wé fún? Àbẹ́ ẹ̀ mọ̀ pé ẹ ti wé igbó, ta ló fún nígbó mu débi pé igbó yẹn wá gbòdì lára wọn? Àti ẹ̀ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pa ọmọọba tí mo gbó bọ́gba mo gbó bá sì ti fìyàn joyè ó di dandan ká jọ jingiri nínú igbó mímu. Bí ọba wa jẹ́ bẹ́ẹ̀ ni kí Mufti Ìwó kó máa sọ pé ìmáàmù Ilé Ifẹ̀ ó ju kábíyèsí Ọ̀nìrìṣà lọ, wípé ìmáàmù ẹlẹ́bọ pé ọba ẹlẹ́bọ ó lọ Ọ̀nìrìṣà. Ó mà ṣe o. Wọ́n ní bí ìlú kan bá ń tòrò bágboolé kan bá ń tòrò, ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà. Ṣé ká wá sọ pé ọmọ àlè ilẹ̀ Káàárọ̀ Oòjíire ti ń dàgbà ni? Àti pé kí n tó máa bọ́rọ̀ lọ, èló ní Olúwo pẹ̀lú Mufti Ìwó, èló lágbà lọ́wọ́ àwọn àràbù tí a fi rò wípé dandan káwọn sápa àṣà àti ìṣe ilẹ̀ Káàárọ̀ Oòjíire lọ rẹ́. Ẹ wà lórí wípé ẹ sáfẹ́ dojú ìran Yorùbá, ẹ sáfẹ́ dojú ẹ̀ kodò torí owó tẹ́ ẹ ti gbà lọ́wọ́ àwọn àràbù. Àmọ́ bá a bá bi ni tí èsì fàjà. Ẹ jẹ́ ń bèrè lọ́wọ́ Olúwo Emperor, ìgbà tẹ́ ẹ máa wọ ìpèbí ní ọjọ́ kìíní àná tẹ́ ẹ fẹ́ dádé ọba, tẹ́ ẹ fẹ́ dádé Ìwó, torí wípé ìran Odídẹrẹ́ ni Ìwó. Ìgbà tẹ́ ẹ fẹ́ dádé ọba Ìwó, ṣé Kùránì ilẹ̀ ń kà nínú ìpèbí? Ẹ gbọ́ Olúwo ọba Rashidi Àkànbí Adéwálé Tẹlúwàn, ṣé ìgbà tẹ́ ẹ wà nínú ìpẹ̀bí ṣé Kùránì lẹ́ ń ké ń bẹ̀? Ṣé tẹ̀sbíyù lẹ mú lọ? Tó bá jẹ́ wípé kì í ṣe tẹ̀sbíyù kò dẹ̀ kì í ṣe Kùránì, a jẹ́ wípé ìgbà yín ò ní dalẹ̀. Yes, I'm not sorry to say it. Kí dẹ̀ ló fà á? Torí pé mo padà wo àwọn afárá kan pé kí ni aims and objectives yín tẹ́ ẹ fi lè fi irú ẹni tẹ́ ẹ lẹ́ẹ̀ fi ṣe mufti, tẹ́ ẹ fi lè fi ṣe mufti. Ta ló ń pè ní mufti fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá? Ìní ẹni tó ní làákàyè tán lè kọ́rọ̀ ẹ̀sìn lọ rèé bá. Mufti Ìwó ọ̀wá dúró sórí ẹ̀sìn nìkan mọ́, ó ti ń tojú bọ tí ó yẹ kó tojú bọ̀. Ǹjẹ́ Mufti Ìwó ṣé kìí ṣọmọ Odùduwà ni? Àbóhùn já wá látọ̀run ni? Tó fi wá jẹ́ pé gbogbo nǹkan tá a bá ti ṣe nílẹ̀ Káàárọ̀ Oòjíire ní ìsìn, òdì ní bọ́ sí lára Mufti Ìwó. Torí mi ò gbà gẹ́gẹ́ bí Mufti ilẹ̀ Yorùbá. Olúwo tán jọ fira wọn jẹ náà ní kájọ máa wé gbó, kájọ máa mú gbó, igbó ti ń yí wọn lórí dandan. Ìdí inú tí mo fi ń bèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá pé èwo nú yín gangan ní ń bá Mufti Ìwó wé igbó tó kọjá làákàyè ẹ̀. Igbó tí Mufti Ìwó ń mu ó ti yí ní ọpọlọ, ó ti jẹ́ kí ẹ̀jẹ̀ tó yẹ kó circulate nínú ọpọlọ, tó yẹ kó go through veins wọn kò go through rẹ̀ mọ́, ó ti wà lopsided débi wípé kò ìntì ẹ̀ mọ́ ní tá a bá pè mọ́, làákàyè wọn ò pé tó mọ́. Mo fẹ́ kọ́kọ́, kò sí dọ́kàn mi ń pa pé bóyá ìlú kan lọ́kọ́kọ́ ní mọ́sálásí, ìlú kan lọ́kọ́kọ́ nígbà, ìlú kan lọ́kọ́kọ́ wáwo. I don't care about all that. Ntọ́kàn mi tí ń sì máa tẹnu mọ́ gbogbo ìgbà ní upholding of Yorùbá culture and heritage. Mímọ́ gbé àṣà àti ìṣe ìran Yorùbá lárugẹ ní gbogbo ìgbà. Mufti Ìwó
ọ̀rọ̀ tó sọ fẹ́ kà mọ Yorùbá gbọ́ ni o. Islam tó wà lọ́rin kódà usman dafodio èyí ṣe jihad rẹ̀ tí Islam tó wà lù wò bàbá sèkà Adam sọ pé mọ́sáàsì àkọ́kọ́ lẹ káàárọ̀ òjìrò kíkà ló sèkà Adam ní àwọn kọ̀wé bí oríṣiríṣi mélòó míì náà àná ṣe ìbáàtú ẹ̀ kódà bàbá tó rí gọ́gù béèrè pé mọ́sálásí alákọ̀ọ́kọ́ tọ́jọ́ ti mọ́sáàsì mùsùlùmí Yorùbá wọ́n sọ pé àwọn fọ́nrínà tó wà ti jẹ́ lẹ́bọ̀ ní òye rẹpísẹ́ǹtì wa làkúndín nùkún ní àti ọba ẹlẹ́bọ wọ́n máa rẹpísẹ̀ntì ẹlẹ́bọ bọ́ba kírísítẹ̀nì ọba rẹpísẹ̀ntì kírísítẹ̀nì kọ́lọ́ sípèrè o kọ́lọ́ rẹpísẹ̀ntì ẹ̀ ìmáàmù tó bá dúró dáa tó pẹ́ ara rẹ̀ ní mùsùlùmí àtàfà àtàkójọ wa làwọn rẹpísẹ̀ntì ara wa ó ń kálukú lọ́lẹ́sìn tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ majorities làwọn mùsùlùmí nílùú yìí àwa lọ́gbà àwọn akẹ́kọ̀ọ́ fọ́nrínà àwọn ọbọ̀ ó gbé ọ̀nà sọ́yọ̀ Ọ̀yọ́ ilé táwa rí nǹkó sọ́yọ̀ ilé mọ́. Number 2 mọ́sáàsì ń dòwò sí mọ́ mọ́sáàsì sèkà Adam júwe iná ìṣẹ́lá mọ́tò náà wí kódà ìtẹ́kànbẹ táwọn ọlọ́run ọba lè mọ́ láìkì tó bẹ́ẹ̀ kó tó di 1650 kankan Islam ti wà ń wò àwọn tẹ́lẹ̀sì ń ṣe Islam ní wo wọn ní mọ́sáàsì ṣùgbọ́n most prominent mosque tó bá jáde sí tí gbogbo òun náà fọ́lò tí wọ́n mọ̀ tó gbajúmọ̀ jù Central Mosque ń lọ́wọ́ wọ̀tàn èyí tá a tún fi ń pàtàkì àwa làgbà yìí nílẹ̀ káàró ìjìrì yìí òun gan a tún fi ń ṣe Islam kò tó dìgbà wò á sì ké onílọrin ké Awúsá lọ́kọ̀ àníkéwù kéwù Ìwó Awúsá ló sì kéde o lọ́kọ̀ wa ń kéwù sóò àgbà Ọlọ́run ló ṣe alágbà bẹ́ẹ̀ ẹ wàá mọ tó burú jù Ọ̀yọ́ tó wá ń dùn eléyìí yìí ṣé ó lè fi ẹ̀sìn ara àwòrán tiẹ̀ Ọ̀yọ́ Ṣàngó ẹbọ ń lọ ní inú yóò bàjẹ́ pé ọba tó ń lọ náà ṣẹ̀jẹ̀ pé bá Christian ni kí lè fẹ́ bá mi jẹ́ sínú ẹ̀wọ́ léwó ta ló lè jẹ Aláàfin tí ò ní di ẹbọ mùsùlùmí ìwò lè fẹ́ mú wá kọ́ wá jẹ Aláàfin tí ò ní dóòṣà tí Aláàfin náà kọ́ ní Ṣàngó ni Aláàfin ìtọ́ lọ bóyá náà tó dàgbà jù ní ìyàwó ẹ̀ tí ọba jẹ́ pé òun ni àkọ́kọ́ gbogbo Àlùkùránì ní bẹ lórí ẹ̀ Aláàfin dá máa fi proud pé ìyàwó mi yìí kọ́ àpò àníta ṣùgbọ́n òun ló wà ní kí agbègbè ṣàtìbẹ́lá rẹ̀. so kéèyàn ọjà Aláàfin kì í ṣe proud fún Christian mílíọ̀tà sí pé yóò wà jẹ́ proud fún mùsùlùmí wo lọ́wọ́ fẹ́ banújẹ́ pé lóòótọ́ ni conspiracy ni pé wọ́n fẹ́ káwọn ọba ilẹ̀ Yorùbá kan jẹ́ Christian bóyá wọ́n rò bí bóyá nígbà tí wọ́n bá fẹ́ tèèkì decision fúnlẹ̀ Yorùbá àwọn ọba ni ó tèèkì ẹ̀ ọba tó bá jẹ́ lẹ́bọ̀ irú ọba ẹ̀yìn wa mi oko kan mi yóò kankan àwọn oko wò mí ó ní òun lágbà tó ti di ọba pé mùsùlùmí lòun lóòótọ́ òun lágbà tó ti di ọba ẹlẹ́bọ̀ lòun kò lè tèèkì decision. Ọ̀gá ẹ jẹ́ n bèrè lọ́wọ́ mufti Ìwó ọba Saudi níbi tẹ́ ẹ nígbàgbọ́ wípé Islam ti wá ọba Saudi ṣé kò sí nǹkan kan bí ìṣẹ̀ṣe ní Saudi ṣé gbogbo nǹkan wọn nípa abẹ̀ náà ni ṣé Islam nìkan náà ni ṣé Kùránì náà ni gbogbo nǹkan mufti Ìwó àti pé Olúwo kí gángan ni aims and objective rẹ tó o fi amúgbó bíi tiẹ̀ tó fi jẹ mufti agbára wo wá ló ní ìwọ Olúwo tó o fi lè fi ìyàn jẹ mufti ilẹ̀ Yorùbá dá lóhùn tó o bá mọ̀ Àlùkùránì tá a gbé dání gan ọ bọ̀wọ̀ púpọ̀ fún àwọn ọba
bàbá wa Fadilatu Sheikh Muhyiddin Ajani bá lò. Ọlọ́run ní á pọ́n ọba lé gẹ́gẹ́ bí bàbá ti sọ, wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀. Ọba ní àrólé Olódùmarè lórílẹ̀. Ní ìgbà tó jẹ́ wípé Ànábì Muhammad tí àwa tá ń tẹ̀lé, àwọn àfáà àwọn ṣèkókù tá ń fi ọ̀nà mọ àwọn èèyàn bí wọ́n ṣe jẹ́ àrólé ànábì lórílẹ̀, náà làwọn ọba jẹ́ àrólé Olódùmarè tí wọ́n sì jẹ́ aláṣẹ lórí gbogbo òrìṣà. Ọba tó bá jẹ́ kìrìsìtẹ́nì, ńjọ́ tó bá ti wà lórí àpèrè ọba ló ti di ọba tí ń ṣe ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta. Yóò ṣe mùsùlùmí, yóò ṣe kìrìsìtẹ́nì, yóò ṣe ìṣẹ̀ṣe. Mufti Ìwó kété tó Ọ̀nìrìṣà jẹ́ àrólé Oòduà Àjẹgbẹ̀nẹ̀bí àti Àkún. Gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ló ń practice. Ọjọ́ yídì bàbá yìí ó lọ mọ́sálásí, ọjọ́ kérésì bàbá yìí ó lọ chọ́ọ̀chì. Ẹjọ́ ń dorí Ọlọ́run. Mufti rádaràda mú kó mọ́ gàrí. Ẹ ṣe pé wọ́n lẹ́lẹ́bọ ńgbà náà nígbà tí wọ́n ń lọ mọ́sálásí. Ìgbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ nílé Ifẹ̀ láàrin oníṣẹ̀ṣe pẹ̀lú àwọn àfáà, Ọ̀nìrìṣà mọ̀ ṣáìdì àwọn mùsùlùmí débi pé àwọn oníṣẹ̀ṣe nílé Ifẹ̀ wọ́n fẹ́ gbógun ti kábíyèsí. Kì í ṣẹlẹ́bọ ńgbà náà, ayé yín àdá. Kò sẹ́ni tó ní wípé kẹ́ ẹ má ṣe bó bá ṣe wù yín. Àmọ́ àṣà àti ìṣe ìran Yorùbá làwa ò fẹ́ kẹ́ ẹ bàjẹ́. Mo fẹ́ fi fídíò kan hàn yín. Ọba kan tí ń wégbó, n ò ní dákọ ọba náà. Ọba wo lẹ rí? Ṣé ẹ rántí fídíò yẹn? Ṣé ẹ rántí ẹ̀? Ẹ wojú ọba yẹn dáadáa o, ọba aládé ni o. Kí ni ń wé? Ẹ torí owó, ẹ tàràn Yorùbá. Èmi ò wá rí yín bá wí, ọba ó ṣe mo gbá ná tán, yóò ṣe mo gbó tán, tẹ wá rò pé làákàyè rẹ̀ ó pé láti ṣèlú. Ẹni a fi ṣe mufti, ẹni a lè kọ́rọ̀ lọ rèé bá. Yóò ṣe á ti mu igbó tán tó ti mu igbó yó, tí làákàyè rẹ̀ ti dọ̀bálẹ̀ tó ti wà 500 meters behind. Tẹ wá rò pé ẹ kẹjọ lọ rèé bárú èèyàn bẹ́ẹ̀ tí ó sì rọ́rọ̀ làákàyè fi sọ sí. Àwọn bàbá wa ní ọbọmọdé lọ́nà ọ̀fọ̀rọ̀ lọ, bí ọba gbọ́n léwe kò lè gbọ́n lágbà. Ó sì bá gbàlagbà lírònà, oní ọkọ lóní ọyá ọlọ́gbà ọmọ bọ́yá irú aláǹgbá bẹ́ẹ̀ jòkó má láǹgbá dàgbà ni, irú àgbàlagbà bẹ́ẹ̀ jòkó má láǹgbá dàgbà ni. Ẹni bá ti rí oyún inú ààfin ó ti mọ tí ó fi bí. Ẹni bá ti rí olúwo ó ti mọ irú èèyàn tí ó máa fi joyè. Wípé èèyàn bí ahun ní rí ahun he. Àmọ́ ẹ̀bẹ̀ kan tá ń bẹ ìjọba ni wípé à ń pọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀ ó ń lọ́rọ́nú. Tẹ́ ẹ bá wò bẹ́ẹ̀ tẹ́ ẹ wá wo olúwo àti mufti Ìwó níran báyìí, wọ́n ba ilẹ̀ Káàárọ̀ Oòjíire jẹ́. Wọ́n á ba ilẹ̀ Káàárọ̀ Oòjíire, wọ́n á bàjẹ́, wọ́n ó sì pa ìṣẹ̀ṣe run láwọn kó wá ibi tí wọ́n ń ṣàkóso lé lórí. Wọ́n á sì dá ìjà ẹ̀sìn sílẹ̀. And mind you, lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ tẹ́ sọ, Ọ̀yọ́ lé ń bẹ dọ́là. Mufti ìgbà tí mo ní wípé tó bá ti fa igbójó tán kò ní ọpọlọ mọ́, àwàdà kọ́.
kì í ṣe tèébú bẹ́ẹ̀ kì í sì ṣe ti yanràn kì í ṣe ti rí ìyànfín. Ọ̀yọ́lé remains Ọ̀yọ́lé, Ọ̀yọ́ empire, Ọ̀yọ́ Ìgbòho, Ọ̀yọ́ kóró, Ọ̀yọ́lé, Ọ̀yọ́ Àtìbà. Ọ̀yọ́lé remains for life torí pé gbogbo àwọn gbó wa bá gbogbo lọ́yọ̀ọ́ abẹ́ Ọ̀yọ́lé ni. Láti wá sọ wípé àwọn kan mùsùlùmí kan ń jà pé kìrìsìtánì ni wọ́n fi jẹ Aláàfin àgbà. Ẹ̀yẹ́ ṣe yé máa wí kótókòtó ń gbòòrò ẹnu. Àtàndá lówó lódù bí ìyẹrẹ ọba Lámídì Ọláìwọlá Àtàndá Adéyẹmí kẹta ọmọ kútíkù ò gbọdọ̀ pa ọmọ àrùn tárùn ò gbọdọ̀ sí ọmọ àfòmọ́ òde ọmọ àdábálé ọmọ oh my god. Ikú tí pọmọ tí ìyá rẹ̀ bú sẹ́kún. Àràmọ́kà tí dúntòjò tẹ̀rù mùsùlùmí mọ̀ l'Àtàndá. Síbẹ̀síbẹ̀ ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ló ń ṣe. Ẹni tó bá ti lè gbé nǹkan ìlú dání yóò ṣe kíni yóò tẹ̀ síbi tí ìlú tẹ̀ sí ni. Rádaràdá yìí náà lẹ fi mú dèdè ìkan lára àwọn ará yín ìmáàmù Ògbómọ̀ṣọ́ tẹ́yìn sọ tí yẹn náà ò bọ̀wọ̀ fọ́ba. Lábẹ́ bó ti lè wò ó rí ọba ló nílùú. Ọba la pè é ìmáàmù ṣáájú wa nínú òrun lásán ni. Bí nǹkan bá dàrú láàrin àwọn mùsùlùmí ká kó wá sọ́dọ̀ rẹ kó bá wọn sọ̀rọ̀ àmọ́ ọba ìlú ó lè pàṣẹ. Ọba lè pàṣẹ lórí kìrìsìtẹ́nì ó lè pàṣẹ lórí mùsùlùmí ó lè pàṣẹ lórí oníṣẹ̀ṣe. Látijọ́ tí ọba Ghandi Ọláoyè Òrùmọgẹ̀gẹ̀ the third tán ti wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ọba abẹ́ ti gbàgbé pé pásítọ̀ ni wọ́n ṣe wọn ò ṣẹ̀ṣẹ̀ ṣe. Ẹ̀dá lóhùn kí ló dé tí gbogbo làákàyè mufti Ìwó tó jẹ́ wípé kò bá tẹ ẹni tó nọ́mà mu. Ìdí nìyẹn tá a fi ń pariwo pé ẹ jẹ́ á gba Yorùbá nation. Èmi dẹ̀ nígbàgbọ́ pé Yorùbá nation máa bọ́ sí i. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ Yorùbá nation has come and it will stay. Kòró lọ máa gbà fún wa. Wá ìtẹ́ fẹ́ sọ ilẹ̀ Yorùbá di ẹlẹ́sìn kan. Ṣé kírísítẹ́nì ò lè jọba ni? Èrò ọ̀sán ọ̀yánú gbàgà. Ẹni ní mùsùlùmí ẹni náà jẹ́njẹ́ Aláàfin ọ̀dẹ̀ ni ọ́ mufti. Mufti Ìwó. Ìgbà tí Aláàfin jẹ́ ọba Lámídì Ọláìwọlá Àtàndá tó jẹ́ Aláàfin ṣé wọ́n ń lọ mọ́sálásí ni. Ìmáàmù Ọ̀yọ́ àgbà náà kò sí lánú gbàgà kí ẹ ní àwọn ju Aláàfin lọ. Torí wọ́n ń lọ mo wo fídíò rẹ kan lẹ́yìn tó ti ń fọ́n tá tó ń fọ́n tún ẹ kógun ju ọba Ghandi ẹjọ́ sẹ́ ti kógun jà toró lọ́pọlọ. Mo wò kan náà tó ti ń sọ wípé Ọ̀nìrìṣà ìmáàmù Ifẹ̀ ó jẹ́ Ọ̀nìrìṣà lọ dákun ta ló kó iná mo ṣe béèrè o pé ẹ ti lè fún mufti Ìwó ní igbó tó kọjá làákàyè rẹ̀ mu. Igbó tẹ́ ẹ fún Olúwo pẹ̀lú mufti Ìwó ó ti pọ̀ jù. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ bá ọ̀rá mọ́ fún wọn ní igbó díẹ̀ díẹ̀. Ẹ ti fún wọn ní igbó tó tako làákàyè wọn ẹ ti fún wọn mú. K'Aláàfin ó pàṣẹ kí ìmáàmù ó pàṣẹ àṣẹ ta ni ó múlẹ̀ ta ló ní ìmáàmù ọba ló ní ìmáàmù. Àmọ́ ẹni tí ń jẹ́ kí dáradára yóò pọ̀ ojú wípé ọba yóò tò lẹ́yìn ìmáàmù náà kírun ni sẹ́yìn ti wá fún ìmáàmù ní superiority lórí ọba ni. Ìgbà tí Ọ̀nìrìṣà lọ rèé kí yídì kí ló dé tí ìmáàmù Ilé Ifẹ̀ tí ó sọ fún Ọ̀ọ̀ni wípé ó ń jọ̀ ní lọ. Ọ̀nìrìṣà jẹ ọba lórí gbogbo ọmọ Yorùbá pátápátá
Either you are a Christian, you are a Muslim or oníṣẹ̀ṣe. So Mufti Igboho, in case of next time, ẹ máa fi ọpọlọ sọ̀rọ̀. Kò sẹ́ni tó kórìíra yín, ẹ̀yin ni ẹ má kórìíra ara yín o. Olójú ìran Yorùbá a sì ní lajú wálẹ̀ báyìí kí tàlùbọ̀ kókó wọ̀. A ní lajú lẹ̀ kẹ́ ẹ bà ìran Yorùbá jẹ́ fún wa. Torí wípé ìran tó dáa ni ìran Yorùbá. Ìran tó rẹwà ni ìran Yorùbá. Àìjà àìgbóra wa. Ìwọ Olúwo yìí, ìwọ náà lọ fẹ́ dá wàhálà lẹ̀ lẹ́yìn tẹ́ ẹ gba owó lọ́wọ́ àwọn àràbù tẹ́ ẹ ṣàdéhùn fún wọn wípé ẹ sọ ilẹ̀ Ìwó di ti mùsùlùmí nìkan. Àrà tó bá wù ọ́ fìlú Ìwó dá, àmọ́ jáwọ́ kúrò lórí ọ̀rọ̀ ìran Yorùbá pátápátá. Ẹ jáwọ́. Yorùbá remains united. Kò dẹ̀ lè sí ọba kankan tó lè fi rádaràdá tiẹ̀ tí è dá wàhálà lẹ́lẹ́ káàárọ̀ òjìrè. Àwa ò ní gbà o. Mufti Igboho, tí ẹ bá bí ọ dá, tọ́wọ́ ẹgbẹ́ lóòótọ́ Olúwo ló fi ọ jẹ, tọ́ọ̀ni rèṣà bá pàṣẹ, tálààfin bá pàṣẹ, ọgbọ́n má ṣe. Ọba Àtaọjà, ọba Jímọ̀, àfáàní tí e ṣẹ̀ṣẹ̀ ṣe. Ọya dán lóhùn. Kì í ṣe ẹ̀tọ́ tó yẹ kó ṣe lórí àwọn ọmọ Òṣogbo. Ó ti jọba. Ọba bá lórí ohun gbogbo. Mufti Igboho, rírẹ̀ tó rẹ̀ mí ò jẹ́ ń lè sọ̀rọ̀ sí ọ bó ṣe wù mí kí n sọ. Àmọ́ kọ́ńbọ́lúkẹ́ ẹyọ kọ̀ọ̀kan tá à ń sọ yìí náà, mo mọ̀ kó ti bọ́ sílẹ̀ níbi tó yẹ kó bọ́ sí lára ẹ̀. Àwọn tí ọ̀gbọ́ ń tọ́ sọ jẹ́ tó bá ń tún play kan lè gbọ́. Jẹ́ ń tún play. Ọ̀ọ̀ni lọ́ba olórìṣà, ọba lórí àwọn olórìṣà ní kinní kan. Mufti ọgọ̀. Adam àlùyé ló sọ wípé Islam ti wà ń lu wò ó. Islam tó wà lọ́rin. Kódà Usman Dafodio èsè díàdì rẹ̀ tí Islam tó wà ń lu wò. Bàbá Sèkà Adam ló sọ pé mọ́sáàsì àkọ́kọ́ lẹ káàárọ̀ òjìrè. Kẹ́dà ìwé Sèkà Adam mi àwọn kọ̀wé bí oríṣi bíi mélòó mi náà. Àná ṣe ìbátu ẹ̀ kódà bàbá lórí gọ́gù béèrè pé mọ́sálásí alákọ̀ọ́kọ́ tọ́jọ́ ti mọ́sálásí mùsùlùmí Yorùbá. Wọ́n sọ pé àwọn fọ́nrán náà tó láti jẹ́rẹ̀bọ Ọọ̀ni ò lè rẹpísẹ́ǹtì wa. Làkúndí nùkún. Ọọ̀ni àti ọba ẹlẹ́bọ wọ́n máa rẹpísẹ́ǹtì ẹlẹ́bọ. Bọ́ba kírísítẹ̀nì wa máa rẹpísẹ́ǹtì kírísítẹ̀nì kọ́lọ́ sípèrè o kọ́lọ́ rẹpísẹ́ǹtì ẹ̀. Ìmáàmù tó bá dúró dáa tó pẹ́ ara rẹ̀ ní mùsùlùmí àtàfà àtàkójọ wa làwọn rẹpísẹ́ǹtì ara wa. Ó ń kálukú lọ́lẹ́sìn tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Majorities làwọn amòròrò nílùú yìí àwọn àlọ́gbà àwọn àgbẹ̀ fọ́nínà àwọn ọbọ̀ wọ́n gbé ọ̀nà sọ́yọ̀ Ọ̀yọ́ ilé táwa wù kò sọ́yọ̀ ilé mọ́. Nọ́mbà 2 wọ́n sáré ìdó òsì mọ́. Mọ́sáàsì Sèkà Adam júwe iná ìṣẹ́lá mọ̀tì náà wí. Kódà ìtẹ́kánbẹ́ táwọn ọlọ́run ọba lè mọ́ láìpì tó bẹ́ẹ̀. Kó tó di 1650 kankan Islam ti wà ń wò. Àwọn tẹ́lẹ̀sì ń ṣe Islam ní wo wọn ni mọ́sáàsì. Ṣùgbọ́n most prominent mosque tó bá jáde sí tí gbogbo òun náà fọ́lò tí wọ́n mọ̀ tó gbajúmọ̀ jù Central Mosque ń lọ́wọ́ wọ̀tàn. Èyí tá a tún fi ń pàtàkì àwa làgbà yìí nílẹ̀ káàró ìjìnrì yìí òun gan-an a tún fi ń ṣe Islam kò tó ìgbà wò á sì kí onílọrin. Ké Awúsá lọ́kọ̀ àníkéwù. Kéwù Ìwó Awúsá ló sì kéré o
lọ́kọ̀ wa ń kí n sọ àgbà ọlọ́run ló ṣe alágbà bẹ́ẹ̀ ẹ wá mọ́ tó burú jù ọ̀yọ́ tó wá ń jù eléyìí yìí ṣé ó lè fi ẹ̀sìn ara òwúrò tiẹ̀ ọ̀yọ́ Ṣàngó ẹbọ ń lọ ni inú yín bàjẹ́ pé ọba tó ń lọ náà ṣẹ̀jẹ̀ pé bá kírísítẹ̀n ni kí lè fẹ́ banújẹ́ sí ilẹ̀ wúlewó ta ló lè jẹ Aláàfin tí ò ní di ẹbọ mùsùlùmí ìwò lè fẹ́ mú wá kọ́ wá jẹ Aláàfin tí ò ní dóòṣà ṣé Aláàfin náà kọ́ ni Ṣàngó ni Aláàfin ìtọ́ lọ bóyá tó dàgbà jù ní ìyàwó ẹ̀ tí ọba jẹ́ pé òun ni àkọ́kọ́ gbogbo Àlùkùránì ní bẹ lórí ẹ̀ Aláàfin gá máa fi proud pé ìyàwó mi yìí kọ́ hápò àníta ṣùgbọ́n òun ló wà ní kí agbègbè ṣàtìbẹ́lá rẹ̀. so kẹ́hìn ọjà Aláàfin kì í ṣe proud fún Christian mílíọ̀tà sí pé yóò wà jẹ́ proud fún mùsùlùmí mùsùlùmí wo lọ́wọ́ bẹ́ẹ̀ banújẹ́ pé lóòótọ́ ni conspiracy ni pé wọ́n fẹ́ káwọn ọba ilẹ̀ Yorùbá kan jẹ́ Christian bóyá wọ́n rò bí bóyá nígbà tí wọ́n bá fẹ́ tèèkì decision fúnlẹ̀ Yorùbá àwọn ọba ni ó tèèkì ẹ̀ ọba tó bá jẹ́ lẹ́bọ irú ọba ẹ̀yìn wa ń bí oko kan bí ọkọ̀ rẹ̀ oko wò ń bí ó ní òun lágbà tó ti di ọba pé mùsùlùmí òun lóòótọ́ òun lágbà tó ti di ọba ẹlẹ́bọ lòun kò lè tèèkì decision. ṣẹ́gbọ́n tí Igbó Labí sọ àbẹ́ ẹ̀gbọ́ ẹ̀gbọ́n nǹkan tí Igbó Labí wí inú mi ń dùn bó ti parí ọ̀rọ̀ àlólùwò tó fi ọ́ jẹ mufti ṣé Kùránì ṣe ní kẹ́nà pẹ̀bí tó bá jẹ́ pé wọ ìpèbí bó ṣe yẹ kéèyàn wọ̀ ọ́ ìlú ẹlẹ́bọ lọ̀yọ́ o ìlú ẹlẹ́bọ ńlé-Ifẹ̀ ìlú ẹlẹ́bọ ńbàdàn bọ́ọ̀ bá mọ̀ ìwọ náà ti ní ẹ̀sìn àjòjì ilẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì ẹ̀sìn tá a bá láyé ilẹ̀sìn ìṣẹ̀ṣe àwa ò sì ní fìṣẹ̀ṣe lẹ̀ torí ń jọ́ta bá ti fìṣẹ̀ṣe lẹ̀ ẹ ti pa Yorùbá nù ṣé ká wá bẹ̀rẹ̀ sí ní wà lókè ń bà ká bẹ̀rẹ̀ sí ní wọ jàlámíà kí ayé ni àwa ò fẹ́ o àfẹ́ ẹ má bínú mo ṣe ń sọ̀rọ̀ ó rẹ̀ mí náà mo yẹ mẹ́ kọ́lọ̀ ń ṣàánú wa ni 09036371643 ẹ má bá ń ṣí àìtò yìí ẹ bá ń pín débi tó yẹ kó dé kẹ́ẹ̀sì dákun mọ̀ ń bẹ̀ yín ni mi ò ṣakọ́ mi fi ṣe tìgbéraga èèyàn gbọ́dọ̀ mọ́ tí ìtò kó lòun ti tó tán ẹ máa kún wa lọ́wọ́ lórí àwọn tá à ń ṣe yìí yóò jẹ dátà yóò jẹ gbogbo ẹ̀ owó náà ni ìwúrí yín bẹ́ẹ̀ bá ṣe kún wa lọ bá ṣe wú wa lórí sí iná ẹ̀ lára olúwa rẹ̀ ó ṣe yá láti máa ṣe research lórí àwọn ọ̀tá ọ̀bàyéjẹ́ ilẹ̀ káàárọ̀ òjíire àwọn bí Olúwo àti Mufti Ìwó láti mọ́ tú wọn láṣìírí wọ́n ti gbowó wọ́n ti ṣe kíni wọ́n ti gba owó láti ta ìran Yorùbá wọ́n ti gba owó àfi kẹ́yìn àgbààgbà lẹ káàárọ̀ òjíire kẹ́ ẹ má lajú lẹ̀ kí tàlùbọ̀ ó kò wọ́ Olúwo pẹ̀lú Mufti Ìwó wọ́n ní mission yes and their mission is to Islamize Yorùbá land bẹ́ẹ̀ sì fẹ́ bẹ́ẹ̀ kọ̀ mo fẹ́ kí ẹ̀yin traditional council of obas nílẹ̀ káàárọ̀ òjíire irrespective of your religion tó o bá ti di ọba ìṣẹ̀ṣe di pàtàkì fún ọ láti máa ṣe àkọsí ń tọ́kàn wá àmọ́ gbọ́dọ̀ máa ṣe ìṣẹ̀ṣe o gbọ́dọ̀ máa sọ̀rọ̀ tó yẹ kó o ṣe. nínú àwọn wáàsí tá a gbọ́ lẹ́nu àwọn àfáà gan wọ́n ní ànábì Muhammad sallallahu alayhi wa sallam nígbà àwọn bí léèrè pé bí ìyá èèyàn bá ń ṣòòṣà téèyàn sì lówó tọ́jà wípé ó wá béèrè owó lọ́wọ́ èèyàn ṣé kéèyàn ó fún un ànábì ni wọn ó fún wọn àmọ́ má bá wọn ṣe ànábì ọ̀kọ̀ǹdẹ́ẹ̀mù ẹ̀sìn wọn.
Mufti Ìwó kí ló dé tó ń kọ̀ǹdẹ́mù ìṣẹ̀ṣe ò ní sí oríire. Mo sọ yìí mo dúró náà torí àsọjù ọ̀rọ̀ ní díjà alẹ́ yìí tí mo ti sọ yọ yẹ kó ti yé wọn. Ẹ bá rójú mi ẹ rí kó rẹ̀ mí. Ẹ dákun ẹ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp tọrọ kọ́bọ̀ ẹ̀yin tẹ́ ẹ náwó sí mi bó ti lè wò ó kéré mọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín mo mọ̀ lóore o ó náà ló gbé mi dúró báyìí. 09036371643 that is the WhatsApp number mi tẹ́ ẹ lè mẹ́sẹ̀jì mi. Ẹ bèrè account number 1000 2000 kò sí yóò kéré ń gbà á. Yà parọ́ tara wa 09036371643 ẹ dákun ẹ support mi. Ẹni abádẹ̀ ṣẹ̀wọ́n má bínú àti tọrọ ìdáríjìn láì mọye ìgbà. Àti jáwé oríjìn ẹ dáríjìn wá. Ẹ mẹ́sẹ̀jì mi ẹ dákun torí Ọlọ́run ó le díẹ̀ kọ́lọ́ mọ́jì ó le má wa 09036371643. Mo kí bájà sọ́lá àdìsá máa kéde yẹn mọ́ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí olóyè Sunday Igboho ẹ̀ ní mọ̀ nira irọ́ ọkú ló ń pa á má dá nǹkan kan ò ní sẹ̀mí yín àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lọ́wọ́ 09036371643 please message me ara mi ló ṣe bákan ẹ má bínú fún bẹ́tò tòru yìí ṣe lọ ẹ ṣé God bless you.